jígí alára kẹrìnlélógún bàbá gbogbo. ìnáwó bá lálejò lónìí kò sí nǹkan kan bàbá àlàáfíà ni bàbá ẹja káfọ̀rọ̀ tó mi tó rọ̀ bàbá ọjà. ọkọ ìyá ẹ ní bàbá ní àlè ìyá ẹ ní bàbá ní. ẹ̀yin yẹn wá tẹ́tí ń bá wa bọ̀ lórí ètò yẹn tó wa ìtọ̀sẹ̀ gbogbo ẹ̀yin àgbábọ̀ ẹ̀ sọ pé ìtọ̀sẹ̀ báyìí òun ló lọ̀yọ́ ohun àbátọ̀ ohun àbáta dandan náà ní kíni dandan ní ká tọ́ ló gbé wa wá sí ọ̀dọ̀ bàbá wa pàtàkì kan lónìí ṣùgbọ́n kí n tó dé abala abẹ́hùn kí là ń pè ní ìtọ̀sẹ̀ ó náà ní ká tọ́ pinpin nǹkan àwọn tó ti ní ìrírí àbí àwọn tó ti ṣe ohun kan sẹ́yìn nílẹ̀ Yorùbá àbí àwọn àmì nílẹ̀ Yorùbá àbí àwọn tí àwọn bàbá wa ti ṣe sẹ́yìn tó jẹ́ pé ohun mélòó gbàgbé ni tó jẹ́ pé àwọn ọmọ wọn sì ń ṣe kí ni wọ́n sì ń jọ láì títí di òní ìyẹn tí wọ́n sì pé iṣẹ́ àwọn bàbá wa yálà iṣẹ́ ọnà àbí iṣẹ́ tó jẹ́ pé àwọn bàbá wa náà múrú ẹ̀ wá nílẹ̀ Yorùbá àbí ohun tó jẹ́ pé má lè gbàgbé ni o àbí ohun àmì nílẹ̀ Yorùbá la ṣe gbé ètò kan tá a pè ní ìtọ̀sẹ̀ kalẹ̀ pẹ̀lú mẹ́mọ́ yín ọ̀rẹ́ yín Hasan Taiwo tí gbòyàn mọ̀ sí Ojútọ́lé lórúkọ bàbá mi Olúfẹ́mi Bánkọ́lé ọmọọba Bánkọ́lé àwọn náà ni olùdásílẹ̀ ìkànnì Jígí Alára bóyá orí Facebook lẹ́yìn tí ń wò wá ní àbórí WhatsApp lẹ́tí ń wò wá abẹ́sẹ̀ ń wò wá lórí YouTube ṣì kàn níyà ìkànnì Jígí Alára náà lẹ́wà lórí ètò yìí ètò wa ìtọ̀sẹ̀ ní ètò táti máa gbé oríṣiríṣi àwọn nǹkan yẹ̀wò nílẹ̀ Yorùbá mò ń bọ̀ náà kí wọ́n fi àlejò pàtàkì lónìí tí wọ́n ti kópa ribiribi nínú sinimá àgbéléwò bó ni wọ́n ti bẹ̀rẹ̀ gbọ́ lónìí ẹ mọ̀ pé nǹkan ju nǹkan lọ nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó mò ń bọ̀ náà káwá dọ́dọ̀ bàbá wa mò ń bọ̀. Àtótó arédè pàkó yìí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́lé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ni. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùn sáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705-058-0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +13472857401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí Jígí Alára rédíò wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Jígí Alára rédíò a máa retí yín o. Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Ẹ kú àbọ̀ padà sórí ètò yìí tó wa ìtọ̀sẹ̀ ní ìkànnì Jígí Alára ìkànnì alálùbáríkà yín tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wó mo ti wà pẹ̀lú àlejò wa pàtàkì lónìí bàbá mi ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé tó ń wò wá. Orúkọ mi ni Káyọ̀dé Afọlábí tí gbogbo ayé mọ̀ sí Odídẹrẹ́. Káyọ̀dé Afọlábí tí gbogbo èèyàn mọ̀ sí Odídẹrẹ́. Bàbá wa ẹ tó ọmọ ọdún mélòó báyìí àti pé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo lẹ lọ. Bá a ṣe ń wo yìí náà mo jẹ́ nǹkan bíi ọmọ 60 ọdún ó lé tíntín. Mo dẹ̀ lọ sí St. Paul Agricultural School primary school Lagos lẹ́yìn ìgbà yẹn ni mo lọ sí Lagos College Èkó College. Bí ọdún mélòó ni àwọn tẹ̀ mẹ́nu bàbá mi. It's going to 60.
ẹ ṣeun bàbá wa Káyọ̀dé Àfọlábí tí gbogbo yẹn mọ̀ sí Òdìdẹrẹ́. Bàbá wa tábà tún bi ní léèrè iṣẹ́ wo ni ẹ yàn láàyò àti pé irú iṣẹ́ wo lẹ kọ́kọ́ kọ́ ní bẹ̀rẹ̀ ayé yín? Iṣẹ́ tí mo kọ́ ní bẹ̀rẹ̀ ayé mi iṣẹ́ àwọn kólékólé hospital ni mo kọ́ ní bẹ̀rẹ̀ ayé mi. Lẹ́yìn àwọn tí wọ́n ń kunlé ǹjẹ́ ẹ tún yan iṣẹ́ míì láàyò bàbá wa? Lẹ́yìn àwọn tí wọ́n kunlé nígbà tí the time I was in school tá a bá ti fẹ́ ṣe eré tá a fẹ́ ṣe transport tàbí kan mo máa ń jó mo máa ń lùlù ibẹ̀ ni mo ti rọra ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n nígbà tí mo padà sílùú bàbá tó bí mi ní ni mò ń bá wọn ṣe tíátà. Ní pé eré tíátà. Bàbá wa ẹ ṣe. ọkọ ìyá ẹ̀ ni bàbá ni àlè ìyá ẹ̀ ni bàbá ni. Bàbá Káyọ̀dé Àfọlábí tí gbogbo èèyàn mọ̀ sí Òdìdẹrẹ́ àwọn náà láti ń gbà lálejò látàrọ̀ tá a ti jọ ń fi ọ̀rọ̀ jomitoro tá a ti jọ ń tàkòtò béèrè síra wa. Bàbá mi eré orí ìtàgé tí ẹlẹ́bẹ̀rẹ̀ bó lẹ ṣe bẹ̀rẹ̀ à ń wo lẹ́jọ́ bẹ̀rẹ̀ à ń wo lẹ́ darapọ̀ mọ́ tẹ́ fi ń ṣeré orí ìtàgé. Nígbà tí mo délé pẹ̀lú gbogbo bí mo ṣe ń ṣe iná ni mo kàn jókòó mo kó ìlú jọ mò ń ṣe tó fi jẹ́ pé àwọn ọ̀gá lọ́gàá mi táwọn náà tó jẹ́ eléré orí ìtàgé wọ́n wà ń pè mí wá bá wa ṣe nílò bá wọn. Bí àwọn wo ni àwọn wo náà ń pè yín ilé láti kẹsàn-án ròde ẹbẹ̀rẹ̀ láti inú ilé bó àwọn wo ni bàbá wa. Ìyá wa Mẹ̀súrà oníṣe olórí nínú baálẹ̀ tí mo dé wá sí mi tí bàbá wa Dúróládé pọ̀ ṣe ń gbà náà ọdún ẹ̀ ni mo kọ́kọ́ dé iye ọlọ́ọ̀yẹ láàfin ẹ̀yìn bá bó kó lọ́dún ẹ̀ ni mo bọ́ sọ́dọ̀ Àkànní ọmọ ìyá àjẹ́ kọ́sà pàtì lẹ́yìn Àkànní ọmọ ìyá àjẹ́ àwọn míì tó ń lọ bẹ́ẹ̀ Àyọ̀sà ṣe Kọ́lá tí máa ń ṣeré bí India báyìí Àyọ̀sà mo kẹ̀kẹ́. Níbo làwọn wà ń gbà náà bàbá. Gbogbo àwọn báńbáń ni láti jọ ṣeré bí Ayẹni ẹ̀fọn ọlọ́mọ àwọn ọmọ Ìjẹ̀ṣà lọ́hùn báńbáńbáńbá ń lọ lóríṣiríṣi àwọn tí mo ti bá ṣeré orí ìtàgé àwọn nìyẹn wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀. Kó tó di pé ẹ bẹ̀rẹ̀ eré orí ìtàgé àwọn wo ni ẹ̀ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe yín? Àwọn tí mò ń wò ni àwọn bàbá wa Mọ́ṣíṣọláìyá bàbá wa Mọ́ṣíṣọláìyá bàbá Àṣàlá àwọn bàbá wa Oyin Adéjọbí nǹkan gbogbo wọn ni mò máa ń rí Ajímọ́jàsán ọlọ́ọ̀mọ nìtàn èyí tí wọ́n máa ń ṣe ni ó ń wù mí gẹ́gẹ́ bí mi náà ṣe máa ń ṣe ní iléèwé nígbà tí mo wà ní ìlú. Ẹ ṣeun bàbá wa tábà wa bí nígbà tí ẹ dárúkọ yín fún wa ẹ sọ pé Káyọ̀dé Àfọlábí Òdìdẹrẹ́ bàbá wa Òdìdẹrẹ́ ń bo lórúkọ ti jẹ́ bó lórúkọ Òdìdẹrẹ́ ń ṣe jẹ́ ní orúkọ yín. Bórúkọ ti jẹ́ ni wípé nígbà tí a máa ń ṣeré orí ìtàgé lójú méjèèjì tí a bá ti ṣe nǹkan kan báyìí torí èmi àwọn tó bẹ̀ mí wọn ò fi mọ̀nàfíìkì kọ́ mi tí a bá ti wá ṣe nǹkan báyìí lágbájá ṣe nǹkan báyìí lágbájá ṣe olófòfò ni ọ́ Òdìdẹrẹ́ ni ọ́ tàbí nìkan purọ́ tàbí wọ́n fẹ́ bà nǹkan jẹ́ èmi ọ́ sòótọ́ fún ọ wọ́n máa nà mí olóòfò ni ọ́ ẹyẹ Òdìdẹrẹ́ ni ọ́ wọ́n máa nà mí tí wọ́n bá jí nǹkan màá ní alágbájá ló jí wọ́n máa nà wọ́n ní Òdìdẹrẹ́ olóòfò ni ọ́ ẹ sọ mí lÓdìdẹrẹ́ nù. Òdìdẹrẹ́ ìbò ló lÓdìdẹrẹ́ ní èsì ìtọ́ ọmọ Ìwó ọmọ Ìbàdàn ni mí bí mo ṣe ń jó Òdìdẹrẹ́ nù kọ̀wá tí ìkàtẹ́ ìyá lè ṣe ní pamọ́ ń sọ bọ́jẹ́ mi gan mo ṣe ń sọ. Ibẹ̀ ni orúkọ Òdìdẹrẹ́ ìjọjà yìí ni pé ẹnu lérí kẹ ẹ mọ́ wí nígbà náà. Àmọ́ sòótọ́ èmi ga máa nà mí tí n bá sòótọ́
wọ́n fara mọ́. ibẹ̀ ni orúkọ dídẹrẹ́ ń bẹ́ẹ̀ ni jẹ jáde. bẹ́ẹ̀ ni. ẹ ṣeun bàbá wa. àtúntò àrèrè pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. akọ́lé àti gẹ̀ẹ́sì ni wọ́n ní. tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. ayàwòrán cameraman. aṣọ àwòrán pọ̀ editor. onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 07050580241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +13472857401. lórí Facebook Instagram àti Twitter ẹ kàn sí Jígí Alára rédíò wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Jígí Alára rédíò a ó máa retí yín o. Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. bàbá wa Káyọ̀dé Àfọlábí Òdìdẹrẹ́ inú àwọn sinimá wo lẹ ti kópa tó láàmìlàaka. bíi Ẹfúnṣetán Aliwúrà, bíi Àrélù, bíi wọ́n pọ̀ lọ ṣúà mélòó láàkà. bàbá wa nínú sinimá àgbéléwò Àrélù tẹ̀sí ńgbà náà irú ipa wo lẹ kó nínú eré àgbéléwò tá a mọ̀ sí Àrélù. níbẹ̀ ni mo ti ṣe lórí awo tí mo sọ sábòmí ló kọ. ibẹ̀ mo ti dífá pé ọ̀já ẹ̀mẹ́ nígbàgbọ́ ọ̀já gidi gbẹ̀fọ̀n tí sọmọ bíbí inú òfún aláràdù ajérò ń du ọ̀ràn gólé làdù tewétewé ọmọ etí mo kọ wá látọ̀run sábòmí ni ọmọ jẹ. mo ní àwòrò ó ní ìwọ̀n òwòrò mọ́ kọ́lọ́ fọ̀rùn kẹ́. sinimá àgbéléwò Àrélù tẹ mẹ́nu báyìí bàbá wa ẹ ti jẹ́ ká mọ ìpàtẹ ẹ̀kọ́ ń bẹ̀ ǹjẹ́ lè bá a mẹ́nu bà ibi tí ẹ ti ṣe eré Àrélù ńgbà náà. tó jẹ́ bíi. àwọn ibi tí ẹ ti ṣe location nígbà náà. Adó, Ìfàkì àti Abàgbèrà àtẹ̀fọ́n àlàyé láti lo gbogbo location láti ṣe torí bẹ́ẹ̀ àwọn àpáta wà ń bẹ dáradára. ìbẹ̀lẹ̀ ti ṣe sinimá àgbéléwò Àrélù ńgbà náà fún gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé bàbá wa tí mo gbà lálejò lónìí lórí ètò yìí tó wa ìtọ̀sẹ̀ àwọn náà ni Káyọ̀dé Àfọlábí tí gbogbo yẹn mọ̀ sí Òdìdẹrẹ́ lórí ètò yìí tó wa ìtọ̀sẹ̀ pẹ̀lú ìmọ̀mọ́ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Hassan Túlé lórí ìkànnì wo náà ni ìkànnì Alára Àgbàyídá ìkànnì Jígí Alára. àwa sinimá àgbéléwò tá a mọ̀ sí Àrélù mo ṣẹ̀jẹ̀ pé ńgbà náà àwa ẹ̀yà àti ìdáyé o amójú ẹ̀rọ mi ẹ̀yìn òjé Àròyọlá Yínká ò tí ìdáyé o nígbà sinimá Àrélù àwa náà gbọ́ dáadáa agbọ́ngbà náà pé tó bá dàsìkò táwọn èèyàn fẹ́ lọ wo sinimá Àrélù táwọn wèé àwọn èèyàn máa ń sáré sọ̀tún sósì ní pé ó lójú ilé gan tó ní ohun tá a mọ̀ sí àwòrán tẹlifíṣàn ńgbà náà ó lójú ilé tó ní àwọn èèyàn máa ń sáré sọ̀tún láti lọ wo sinimá náà ni torí pé ó gbajúgbajà nígbà náà bàbá mọ̀ pé láyé ìgbà náà owó ńlá ribiti náà gbé fún mi torí ẹ̀yin tẹ́ ẹ dífá fún Òrìṣàbùnmí nígbà owó ńlá náà gbé fún bàbá mi yóò tó bí èlò tẹ́ ẹ gbà lórí sinimá Àrélù ńgbà náà. owó ìlọdà kan báwọn tó jẹ́ wípé inú èèyàn gbọ́n dùn ni bí wọ́n ti ẹ̀ fi èèyàn ṣeré Jimoh Aliu yóò fún wa ní 50 naira jọ́ mẹ́ta tó bá ti di jọ́ kẹrin á gba 50 naira á ṣe pàréèdì káàkiri ìlú tá a bá ti fẹ́ ṣeré kéréje nígbà tá a kó l'Àrélù ń kálukú náà wálé ẹ̀ ní èlò kó. gbọ́n better life tẹ̀ mẹ́nu bá bàbá bíi ti 50 naira owó ńlá ni ó jẹ́ ńgbà náà. bàbá ti ná náírà kan àti kínní wọ́n ṣàmọ́ bá a ṣe ń ná
kò sí pé bọ́yá èèyàn níyàwó tàbí kan ẹ tó ti gbàgbé ilé a lè jọ́dún 5-6 ká má délé ká má rí ìyá má rí bàbá. ẹ ṣeun bàbá. bàbá kó tó di sinimá àgbéléwò tá a mọ̀ sí Àrélù bó ló ti jẹ́ tẹ́lẹ̀ kó tó di pé ó di sinimá táwọn èèyàn ń wò ẹ sọ bó ló ti kọ́ jẹ́. nígbà tá a kọ́kọ́ débẹ̀ tí wọ́n ń kọ́ wa bá a ṣe fẹ́ ṣe torí à ń pẹ nìkan ní Ẹgbẹ̀jì Dáramọ́lá yẹn ní Fádé tẹ́lẹ̀ Ẹgbẹ̀jì Dáramọ́lá yẹn nígbà tí àwa tó rí Òṣàbòmí mi tí wọ́n wá ń kọ́ wa níṣẹ́ lọ́wọ́ ni la fi ń gbére ìtàgé kí torí láyé ìgbà náà ẹ tí yóò gorí stage ṣeré pé wọ́n fẹ́ gorí stage tó dẹ̀ ti rí àwọn èèyàn bí ẹgbẹ̀gbẹ̀rún èèyàn àyà rẹ̀ ọkọ̀ kọjá èyí ò ní àkọ́kọ́ fi kọ́ wa kó tó di pé àwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Àrélù tí wọ́n fi wí pé akájú ẹ̀ ni wọ́n fi wá sí ìsọ̀kọ̀ọ̀kan lórí iṣẹ́. ìyàtọ̀ wo ló wà láàrin sinimá eré orí ìtàgé àgbéléwò àti atọ́ka ìyàtọ̀ wo ló wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta. ìyàtọ̀ wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta wọn ò kì í sọ̀rọ̀ nú atọ́ka. wọn yìí sọ̀rọ̀ nú atọ́ka. action ni action yẹn ìyẹn wa máa ya fọ́tò ẹ̀ wá wá fi síbẹ̀ bọ́ bá jọba ni tí ń bá wọn àjòyè sọ̀rọ̀ ọ̀rọ̀ tó fẹ́ sọ jáde ni wọ́n kọ síbẹ̀ tatọ́ka nù. eré torí ìtàgé ìyẹn ni sẹ́wọ̀n eléèbó ní síìtì nínú wọ́n á gbúnra wọ́n á ṣe bí wọ́n ti ń ṣe tí wọ́n wò wọ́n báyìí eré orí ìtàgé ni. tí àwọn èèyàn ó pọ̀. tí wọ́n pọ̀ lọ rẹ́rẹ́rẹ́ ètò bá mọ Yorùbá sọ wọ́n máa sọ bí ó sì máa sọ eré orí ìtàgé nù. ṣé ẹ wá rí àgbéléwò wọn ò gbé kinní lọ́wọ́ báyìí ni ìwọ ló ṣe báyìí ìwọ ló ṣe báyìí ìwọ ló ṣe báyìí ìyẹn máa ń pè kámẹ́rà rólì kinní kan ni ló máa wọn ọmọ ọ̀sìn tí wọn ò fi lè ṣe iṣẹ́ eré orí ìtàgé wọn. ìdí ẹ̀ nù. ìdí ẹ̀ nù bàbá wa bàbá wa Odídẹrẹ́ pè fún wa bàbá wa kó tó di pé a bọ́ sí ìpele tó kàn lórí ètò yín ètò wa ìtọ̀sẹ̀ ní ìkànnì Jígí Alára náà lẹ ti ń wò wá Alára Àgbàyídá pẹ̀lú èmi mọ̀ yín ọ̀rẹ́ yẹn Abbas Taiwo Hasan tẹ̀yàn mọ̀ sí Òjútólé mò ń bọ̀ ká wá bọ́ sí abala ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ bàbá wa Káyọ̀dé Àfọlábí tí gbòyìn mọ̀ sí Odídẹrẹ́ ẹ̀já lókè lọ́nà à ń bọ̀. ọmọ mi kí mo bọ ìsọ́njú òní pé kó má dédìí kìíní mọ́ kí mo sọ fẹ́ kó má dédìí kìíní mọ́ kò sí nǹkan tó fẹ́ gbà mẹ́ tó fẹ́ kún kékeré ni àwọn tó ṣe kìíní gan ọmọ tó kọ́ bẹ́ẹ̀ ni sọmọ tó kọ́ bẹ́ẹ̀ wọ́n rọ pé smoker are liable to die young tó fẹ́ kún kékeré ni. bàbá ṣé nǹkan tó kọ síbẹ̀ nìyẹn. nǹkan tó kọ síbẹ̀ nìyẹn. èmi ò mọ. nǹkan tó kọ síbẹ̀ nìyẹn mo dédìí ẹ̀ mọ́. kò bá ṣe sí fárakú náà. tí ọkọ mu wa ná ṣó tó bá ti wá lè ṣèlérí fún mi wípé òní dédìí kìíní yìí mọ́ mo promise ẹ pé màá bọ gẹ́ẹ̀tì iṣẹ́ gidi. bàbá ó lè dá yín lójú. iṣẹ́ tí wọ́n máa gbowó ńláńlá màá bá yín gẹ́ẹ̀tẹ̀. so gbogbo mọ́dé bẹ́ẹ̀ mọ́ o. ẹ ṣe bàbá. ìkéde pàtàkì wá láti ọwọ́ olùdarí iléeṣẹ́ Jígí Alára fún ìpolówó ọjà yín ẹ lè kàn sí iléeṣẹ́ Jígí Alára lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú amóhùnmáwòrán yín. ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo. bàbá wa Káyọ̀dé Àfọlábí tí gbogbo yẹn mọ̀ sí Odídẹrẹ́ náà láti ń gbà lálejò lórí ètò yìí tó wa ìtọ̀sẹ̀ ní ìkànnì Jígí Alára pẹ̀lú èmi mọ̀ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Hasan gbogbo yẹn mọ̀ sí Òjútólé bí mo sọ fún wa èmi nìkan kọ́ mo wà níbí àmójú ẹ̀rọ mi náà ní Ọláyínká Gabriel pẹ̀lú Sọ́líù Bákàrè náà ní amúgbálẹ́gbẹ̀ẹ́ mi lónìí bàbá wa bá a ti ń bá bọ̀ ẹ jẹ́ ká bọ́ sí abala tó kàn báyìí bàbá wa
abala ẹ bá wa sọ ìrírí yín nínú eré orí ìtàgé bó lẹ ti ń bá bọ̀ àwọn tójú yín ti rí ṣùgbọ́n ká tó débẹ̀ bàbá ẹ bá wa kó bá mi dáhùn béèrè kan níbi tá a wà yìí ṣébì náà lẹ ti bẹ̀rẹ̀. ilé bàbá mi náà rè bí náà mo ti bẹ̀rẹ̀. láti ìgbà tẹ́tí ń sọ láti bíi 1960 tẹ́tí ń sọ fún wa bọ̀. 60 yẹn 70 mo padà sí Ìbàdàn. pẹ̀lú gbogbo ètò sẹ́kù Ìbàdàn náà ni mo wà. bàbá wa ẹ bá wa sọ ìrírí yín fún àwọn ará rẹ tó ń gbọ́ wa bó lẹ ti bẹ̀rẹ̀. mo mọ èèyàn kọ̀ọ̀kan àwọn èèyàn náà dẹ̀ ṣe kíni wọ́n mọ̀ mí. mo wá kí n mo fẹ́ ṣe o jẹ́ kémi ní òṣè kíni jẹ́ n tiẹ̀ mọ́ dájú ara mi èmi náà tó wá ń kọ́ àwọn èèyàn mo kọ́ àwọn èèyàn. nígbà já wọ́n bá pè mí pẹ̀lú ẹnìkan à ń pè ní Sule Malaika àjọ wà ní ọ̀dọ̀ Àkànní ọmọ ìyá àjẹ́ ni bàbá kan tó wá ń bẹ Ifá ló láyé mo tó bò náà dá tíátà lẹ̀ bẹ́ẹ̀ ṣe pè mí nìyẹn o wọ́n ní kí n wá ṣe fíìmù a bá lọ sí fíìmù àìsàn pẹpẹ Ìṣọ̀lá ọmọ Ògúnṣọlá kọ́ ló ń fọ̀rùn kẹ la bá kóra wa o ọ̀dàbò olókùúta mo mú ìyàwó mi lẹ́yìn tí mo fẹ́ ń gbà náà ń gbà dé fíìmù la bá ń ṣiṣẹ́ ṣàdédé gbòdì bíi ọ̀sẹ̀ kan èmi àtàìsàn ní kó ní ẹrú ẹ fún ṣètà níwúrà òkòdó ń bẹ láyé gbogbo wọn ń bẹ láyé wọn pọ̀ rẹpẹtẹ ibẹ̀ ni bàbá wa àgbọn tíátà ni wọ́n ṣàwà bẹ́ẹ̀ bó ṣe wá di ipa ṣiṣẹ́ tán ní tí mo rí ni wípé mo bá lọ sùn ojú oorun tí mo sùn sí ni wọ́n bá yẹn wá pé ṣé tẹ́ ẹ ṣe dáa ìgbà tá a parí iṣẹ́ là ń pé ìyàwó lójú máa ro ìyàwó lójú máa ro ojú ọmọ nírọkọ ìyàwó ó ti dé ẹfun ṣetán àdíwúrà ó ti dé ìyàlóde ó ti dé gbogbo ẹ̀ lọ ṣe mo ṣiṣẹ́ àìmọye àwọn ọmọ wẹrẹ tó kú sí location àìmọye àgbàlagbà míì tí ò dé ní mọ bí mo ṣe sùn ó dàbí ẹni pé kinní kankan wà mọ́ mi lójú ni bí ìgbà tí nǹkan wà mọ́ yàn lójú mo bá ń fa ojú mi báyìí lóru mo ń fa ojú mi nígbà tí èdè àárọ̀ ojú ti yọ kọ̀ǹkọ̀ o ní ìbá ríran mọ́ kí n dáadé ọlọ́run mi irú kí n rè bó mo ṣe àti ẹ̀fẹ̀ dédé gan ìyàwó mi gangan tí mo sì fẹ́ ń gbà náà arẹwà ni bó bí wọ́n fẹ́ gbàyàwó ni o bí wọ́n fẹ́ ṣèkan ni o èmi ọ̀mọ̀ mọ́ o béèrè tá a ṣe ni o èmi ọ̀mọ̀ mọ́ o bí wọ́n dìtẹ̀ mi ni èmi ọ̀mọ̀ mọ́ o bí ìṣe ríran mọ́nu o ni wọ́n bá sọ wípé kí Àràbà concert party kó máa gbé mi bọ̀ ní ilé wa Àràbà ní òun ò lè gbé yẹn o Àràbà táwí yìí nígbà náà èmi náà rè lónìí mo dúpẹ́ o Àràbà yìí ìdí ọkọ̀ Àràbà náà lọ́kọ̀ Àràbà tó ti last date mo mà délé ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin lójú bá yọ kọ̀ǹkọ̀ gbogbo ayé bá ń lé mi wọn ìjẹ́ ń sún máwọn wọn ọ̀rá sọ̀wọ̀ àtijẹ́ àti múlẹ̀ mo mà jókòó lé odidi ọdún mẹ́rin égbò di ọdún kẹrin ìyàwó ti lọ ọmọ ti kú ọmọ ti kú tí mo gbà láwà kí bá rú nínú ilé náà ni mo bá jáde nínú ilé mo sá jáde mo bá ń bá tèmi lọ àárín oṣù mẹ́ta bíi kí n ré kọ́tà bíi kátẹ́gùn tirẹ́lò gbé mi jù nù kòtò bíi kí n sunú ṣọ́ọ̀bù mo ti di jànàjànà ẹsẹ̀ mẹ́rin wọ̀ lùkìrè nígbà tí mo dé lùkìrè wọn mọ̀ lùbẹ̀ rí o bàbá sáde bàbá ẹkú ọba dì lọ́wọ́ mú mo wá gbúrò ohun kan lókè àṣẹ sùkúù níbẹ̀ wọ́n pe sùkúù yẹn ní Akínrere nígbà tí mo gbá ẹkú lọ náà bàbá sáàmù mi lọ
ọba mú mi wọ bí ahéré kan mo bá fọ́ talẹ̀ báyìí ọparun rèé ó ní làwọn fi ń jókòó ó nínú oko lẹ́wà mo sì nílùú kan kónkóló ìlú ń bẹ́nu ilé títí di ọjọ́ òní kò sáwọ lórí rẹ̀ mọ́ o ìlú ni mo máa lù odídẹrẹ́dẹ́ ẹyẹ òkun o alukórè o ẹyẹ ọ̀sà odídẹ mo wá máa ń jókòó sí ibì kan ní Ìkirè táwọn wọjà lẹ́lọ́ọ̀kan àṣẹ sàárè ní gbẹ́ gbogbo bẹ̀ ibẹ̀ mo ti ń tọrọ owó mo lò bí oṣù mẹ́fà ń bẹ́ o nínú gbóhùn àwọn tí ń lọ tí ń bọ̀ ètí ò fún mi ń bẹ pẹ́ àwọn ọmọ sùkúù àwọn tíṣà wọn tó ń lé wọn padà tí wọ́n bá ti ń gbórin tí mò ń kọ. má fòwúrọ̀ ṣeré ẹ̀yin ọmọdé ìwé ẹ jẹ́ tẹpá mọ́ṣẹ́ nítorí ọjọ́ ọ̀la ẹ̀kọ́ ló ń gbé ní délé ọlá ìmọ̀ ló ń gbé ní dáwùjọ iyì ayé ẹ má fòwúrọ̀ ṣeré o tí mò ń kọ fáwọn ọmọ sùkúù yìí nígbà ọdọọjọ́ kan ni ẹ máa mú dídẹ rẹ́bọ̀ ń gbòòrò ní wọ́n bá mú mi wọ̀lú Ìkirè gangan o nígbà mú mi wọ̀lú bàbá kan bá ń sọdún eégún lórí eérú níbẹ̀ ibẹ̀ ń bẹ́ lọ́jọ́ òní à ń pe bàbá ní àràbà ó ń ṣe ọdún eégún rẹ̀ ní à ń pè ní ajófèèbó ni à ń pe eégún ẹ̀ bọ́ bá ń kọrin fún ọ àṣpé bí mo ṣe jẹ́ òṣèré orin àwọn àgbààgbà ń bẹ lẹ́nu bọ́ bá ń kí àwọn aláyé àwọn ìyá bọ́ bá ń kí wọn òní lọ́dún pé ọmọ láàánú òní ní ìyàwó òní ní ìyàwó òní ní ìdádógún ẹ̀dán mo bá ń kọrin yìí ní wọ́n bá pè mí pé wá Àràbà ọmọkùnrin tí ń kọrin bó ló ṣe jẹ́ wọ́n láwọn ọmọ o torí kọ̀ṣẹ́ tọmọ ìlú tí mo ti wá wọ́n láwọn ọmọ o wọ́n ní bàbá Tọ́pẹ́ ilé rẹ̀ ní gbé o lókè Adá o tó mú mi nínú gbóúnjọ́sí ilé rẹ̀ ní gbé o àwọn fẹ́ rí làwọn ìyá ń bá pè mí o àwọn ìyá lókè Adá àwọn ọmọ ńlá àwọn Àràbà àwọn àgbààgbà ìlú Ìkirè ní wọ́n bá mú mi lọ ibì kan wọ́n ń podò nínà mi nílùú Ìkirè báyìí náà mi wọ́n ń podò ní wọ́n bá mú mi lódò ní wọ́n bá sì gbé kinní kan lé lọ ìgbà ni èmi ọ̀mọ̀ pé ìgbà ni wọ́n ṣàgbélé lọ wọ́n bá ní mọ̀ fomi ìbọ̀jú wọ́n ní mọ̀ fomi ìbọ̀jú wọ́n bá fomi ìbọ̀jú ó tó bí ìṣẹ́jú bíi 5 ó sì dàbí pé wọ́n kì í wọ́ bọ ibí mi wọ́n kì í wọ́. ọkọ ìyá ẹ ní bàbá ní àlè ìyá ẹ ní bàbá ní. Hello, mo rí miss call ẹni pé kó tó fi call disturb mi. Oyún nǹkan kékeré tára ṣe ń sáré doyún má gbé yẹn wá o mọ̀ nǹkan tó fẹ́ ṣe. Ọ̀gbẹ́ni bí a kò lọ wá nǹkan ṣe sí omi mọ̀ nǹkan lọ wá nǹkan ṣe sí fún. ọ̀rẹ́ mi kí ni mo gbọ́ tuntun sí yẹn kọ́mọ lọ́mọ lọ wá nǹkan ṣe sí. ṣé kìí ṣe pé o fẹ́ sọ pé kọ́mọ yẹn lọ ṣẹ́yún ó léwu o ò tí rẹ́dì o lọ rẹ́dì ìwọ tàti bíbá yìí wò ṣó mọ̀ pé 50-50 ni ọ̀rọ̀ tíyẹn bá ṣẹ́yún ni ẹni tó ṣẹ́yún fún ó lè kú ó dẹ̀ lè wà láyé ṣé ìwọ wá fẹ́ lóko èèyàn lọ́rùn ni. Ọlọ́run ní jẹun. Ọlọ́run wá fún ọ lọ́fẹ̀ẹ́ ìwọ wá fẹ́ ṣẹ́yún má ṣe o kò dáa tó ti gbọ́. Ìkéde pàtàkì wá láti ọwọ́ olùdarí iléeṣẹ́ Jígí Alára. Fún ìpolówó ọjà yín ẹ lè kàn sí iléeṣẹ́ Jígí Alára lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú amóhùnmáwòrán yín. níbi ìwọ kinní kan wá rí tòótọ́ báyìí ó wá dàbí ìpẹ́ nìkan dúró lẹ́yìn ó kàn fa kinní òní lójijì gbáà mo kàn forí sánlẹ̀ ni ebi ọsẹ kù sí lójú mi rèé o bí mo ṣe wá wo ojú ọ̀nà òun bí mo ṣe ibi ọsẹ kù sí rèé bí mo ṣe á wo ojú ọ̀nà tòóró tó lọ sọ́nù òkè mo bá mo ibi omi ni mo bá tọ̀ náà lọ bí mo ṣe jáde sókè lórí eérú báyìí ni mo gbọ́ òdì gbogbo ìlú Ìkirè ìní ṣàríyá fún mi Ìkirè ilé ìbáṣe ilé ìkọ́dọ̀ òlu gbogbo àwọn ṣàríyá fún mi bí mo ṣe tó bẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ ń kiri inú o bó kàn ṣe dénú bí mo ṣe bọ́ sọ́dọ̀ Lájẹrẹ Àjàǹkókò nù bí mo ṣe mọ Láàkó nù bí mo ṣe mọ Àjàǹgìlá nù bí mo ṣe mọ gbọ́ àwọn pidánpidán nù bó kọ tèmi náà ṣe bí mo ṣe ń ṣeré káàkiri gbogbo skul nìyẹn láyé mi kí ló ṣẹlẹ̀ ní wípé
ọkùnrin tó wá mú mi wọ ibi oko ìyàwó tó ní òkè àdá lọ́kọ́lé sí ìyàwó bá ní dandan wọ́n sá lọ rèé sọdún lù wọn ni àsọmọ fúrẹ́ǹsì lọ́ọ̀ ni lọ́nà ìfúrẹ́ǹsì lọ́hùn la bá kóra wa ó sì lọ́kọ̀ ó sì kọ̀lé la bá kóra wa ní ọkọ̀ la bá lọ lù wọn ìgbà dé lù wọn ọ̀rẹ́ mi inú ọkọ̀ ọ̀dà lọ́ba sì sọ̀kalẹ̀ inú ọkọ̀ oníṣẹ́ rí létẹ̀ ń wò lọ́ọ̀kan bẹ́ẹ̀ bá ti dénú ilé torí faranda rẹ̀ wọ́n fẹ̀ rẹpẹtẹ tẹ́ ẹ bá ti dénú ilé wọn ẹ pé bàbá Tọ́pẹ́ ọ̀dọ̀ bàbá Tọ́pẹ́ lẹ ti wá lọ́ba sì sọ̀kalẹ̀ inú ọkọ̀ àlejò ti dé wọ́n ṣàlejò wa wọ́n bá mú àgórí òkè adé ọ̀dọ̀ bàbá Tọ́pẹ́ la ti ń bọ̀ wọ́n kàn ní bàbá Tọ́pẹ́ aṣàgórí òkè báwo ọmọ bá ṣe gorí òkè àwọn fọ́tò tí wọ́n máa fi sí ara ilé yípo bẹ́ẹ̀ làwọn ọmọ bàbá Tọ́pẹ́ torí ó bí ọkùnrin méjì obìnrin kan ìnìyàwó ẹ̀ bí fò yàtọ̀ sí ètí ọ̀pọ̀ lẹ́yìn pàlọ́ rèé sọdún New Year ìlú wọn ká máa mọ̀ lọ. làbá ní ọmọ ní look at the picture of my daddy wo fọ́tò daddy mi làwọn ìyá ń bá sì dì wọ́n àwọn ọmọ wọn ó wákàtí kan wákàtí méjì àmọ̀rọ̀ rẹ̀ mi ẹdún ẹ̀ tó lòun fẹ́ kí yàn ẹ̀ wá gbà mí ni báwọn bàbá ṣe pè mí ní pé ìwọ ń tiẹ̀ ọkùnrin ni ọ́ ọdẹ máa ń tó ń ṣe wá ní wọ́n bá tẹ̀lé wọn wọ́n bá sì mú mi dẹ́kùlé wọ́n bá ní kí n wò sàlẹ̀ wọ́n bá ṣe báyìí wọ́n ní kí lọ bẹ́ẹ̀ sàlẹ̀ o mo ní sàárè ni wọ́n lẹ́yìn tó mú yín wá wọ́n ní sàárè rẹ̀ ni wọ́n lákòódà àyàrí látọjọ́ náà ìfojúkọ ọmọkùnrin mọ́ títí lónìí báwo tíátà tó ṣe ń gbà mí kì í nìyẹn mo ṣe fíìmù bẹ́ẹ̀ mi bá wà mo jẹ jèrè ẹ̀ wọ́n mú wọn tọlọ́pàá wọ́n sì ṣe ọkọ wọn bọ̀bọ̀ bíi ayọ̀bá mi kọ́ ló wọn bá mi kọ́ máa ràn lọ bó ṣe ti mẹ́kàdé ni ló tó ṣe fíìmù èyí fún mi ọmọ ọ̀sán ìrírí rẹ̀ jẹ́ bí mo ṣá ṣe ń ṣe iná nìyẹn ṣùgbọ́n lónìí bí wọ́n pé location yá bí wọ́n pé kan yá ìwà àti ìṣiṣẹ́ láyé rí kí n gba ètò jẹ́ 10,000 ṣùgbọ́n àtijọ́ àti mò mi ọlọ́ọ̀bá mi kò pé kó di kò pé ó di tí wọ́n ṣe fún mi ó nìyẹn mo dẹ̀ wà lórí ṣùgbọ́n wá sọ fún mi wọ́n ní má kúrò lórí iṣẹ́ yìí kí bá kúrò lórí iṣẹ́ yìí kí wàá di gé ní ìgbésí ayé mi gangan ibi tí mo gbé náà ní mo wà gbogbo àwọn pápì lòlò ní adérìbọkọ ní gbogbo wọn ní pátápátá tá a ní wọn mọ̀ Ṣẹ́gun Olùbùkún tó bá dúró báyìí tí dúró láti pọ̀ bá dúró báyìí ẹ ṣe àwọn méjèèjì mọ̀ ìlọ́kọ́ tó yọ̀ ṣàrí bá gbogbo ṣẹ́ o kò sí ètí ń ọmọ àfi tí n bá kàn fòrò pamọ́ nígbà dúró láti pọ̀ kú èmi àtàìsò ńlá lọ sí ọ̀dọ̀ Yínká Ẹ̀sọ́ ńlá fi kọ nígbà náà dúró ọkọ Fúnkẹ́ dára ilẹ̀ ọkọ Ìdòwú dára ilẹ̀ ọkọ Lébẹ́lì dára ilẹ̀ ọ̀run rẹ̀ àjọkọ ni kí wàá lóde táwọn òṣèré táwọn máa gbéra wa lẹ́sẹ̀ nígbà tọ́rọ̀ wá rí báwọn iná wá di pé àwọn èèyàn mi kọ̀ọ̀kan àwa tó jọ ń súnmọ́ra wa àwòkó bàbá alágbèkọ́ àwa jọ ń fi ọgbọ́n bonú ọgbọ́n ìgbà tí bàbá alágbèkọ́ ìlà wa jọ ṣe ìlópèmí sí iṣẹ́ rẹ̀ àròpin tènìyàn gẹ́gẹ́ bí bá a ṣe ń ṣiṣẹ́ bọ̀ láti ìbẹ̀rẹ̀ ayé wa tẹ́wọ́gbà ẹ̀yin alágbe ẹ lọ wáṣẹ́ ṣe ìlà ṣe nínú iṣẹ́ yìí àròpin tènìyàn yìí ìlọ́wọ́ bí eléyìí tá a tó ṣe yìí tọ́wá jẹ́ ti èmi àwòkó àti èkejì ẹ̀kẹta wa ẹni sọdún inú ilé lẹ́gbẹ́ ọ̀rẹ́ mẹ́ta sáni wá o nínú aláwàdà kájọ rọ́wọ́ mú inú ilé ayé orin Àyìnlá Ọmọwúrà padà nígbà ìwàṣẹ́ ọ̀hún pósítà kẹrí èyí ó ti lé ní nǹkan bíi 28 years going to 30 years ó ní mo fi ń ṣeré fáwọn ọmọ school bí eré ẹ̀kọ́ lọ́gbà
important of education bẹ̀rù bàjọba àròpin torí oyè bí mo ṣe ń fi pósítà ṣiṣẹ́ fún wọn nígbà náà ó ní títí dọjọ́ òní. tó bàbá wa Káyọ̀dé Afọlábí Odídẹrẹ́ náà lẹ ti ń gbọ́ lẹ́nu wọn láti àárọ̀ tá a ti wà pẹ̀lú wọn ohun rírí náà lẹ́gbọ́ lẹ́nu bàbá wa Káyọ̀dé tó yẹ pé ó pa ẹ̀mí gan lẹ́kún ní ẹ̀yìn kámẹ́rà bákan náà amúgbálẹ́gbẹ̀ẹ́ mi tàwọn sí aláwùsá tàwọn pè ní Sọ́líù àwọn náà kódà gbogbo wa ló ṣe ní àhín níbi ọmọ ojú ẹ̀rọ mi Láyínká Gabriel gbogbo wa ló ṣe ní àhín nígbà tí wọ́n kẹnu bọ ọ̀rọ̀ kódà àṣẹwọ́ sí wọn lẹ́yìn kámẹ́rà pé ó tó bá wọn nítorí pé ẹkún ti ń gbọ́n bàbá wa àsìfẹ́rù nǹkan bẹ́ẹ̀ torí pé ìrírí náà ń pè ní kíni náà ń pè ní àgbà bàbá wa Káyọ̀dé Afọlábí ìbéèrè kan wà tí mo fẹ́ bi yín kó tó di pé àmọ̀ta àtàrẹ lórí ètò yìí ètò wa ìtọ̀sẹ̀ ní ìkànnì Jígí Alára Àgbàyídá bàbá wa Káyọ̀dé pẹ̀lú gbogbo ohun tẹ́ mẹ́nubà látẹ̀kẹ́ ǹjẹ́ àwọn kan wà tí wọ́n ń ṣe agbátẹrù yín àbí tí wọ́n ń ṣèrànlọ́wọ́ fún yín lórí iṣẹ́ orí ìtàgé iṣẹ́ tíátà tó jẹ́ pé wọ́n ń fún yín ní nǹkan jíjẹ tẹ̀yìn rówó ń bẹ̀ tí wọ́n ṣagbátẹrù yín lásìkò yìí àti pé tẹ́ ẹ bá rí èèyàn àbí àwọn olólùfẹ́ tí wọ́n ní àwọn ṣetán láti ṣe onígbọ̀wọ́ yín àbí láti ṣèrànlọ́wọ́ fún yín ǹjẹ́ yín náà ṣetán láti gbarú ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn wa. ẹ ṣé mo dúpẹ́ kò sẹ́ni kankan tí ó gbé mi ní ẹ̀mí ní nǹkan kan bí mo ṣe wà yìí kàrí pé mo gbẹ́mí tèmi ní Ọlọ́run ẹ dúná ọ̀rẹ́ rù sórí wọn náà fẹ́ ràn ó tún sọ pé kí wọ́n fi ilẹ̀ ẹrù ní ọ̀pá olórí burúkú ọ̀fẹ́ náà olórí rẹ̀ lùsà ó máa ń bínú ológo ni kọ́lọ̀ mọ̀ sí àlùsà tí mo bá wá rẹ̀ tí ó ràn mí lọ́wọ́ kí wá ní gbèsè ayé mi ṣé wàá wà báyìí náà ni tí bá rẹ̀ tí ó ràn mí lọ́wọ́ mo dúpẹ́ fọlọ́run ọba ẹ tó lòun ràn mí lọ́wọ́ Ọlọ́run ràn wọ́n náà lọ́wọ́ àgbáríkọ́lá náà tèmi nìyẹn. tó ẹ̀yin yẹn wa tẹ́tí ń darapọ̀ mọ́ wa láti òwúrọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o àdúpẹ́ lọ́wọ́ yín àdùn nílògùn ẹnu ojú tẹ fi ń wò wá nǹkan ojú náà ní ìrẹ́lẹ́dẹ̀ yín kò ní dohun tẹ̀ ń náwó lé lórí bákan náà mo dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àtolùdarísílẹ̀ iléeṣẹ́ ìkànnì Jígí Alára ìyín Olúfẹ́mi Bánkọ́lé ọmọọba wọn Bánkọ́lé àwọn náà ni olùdarísílẹ̀ iléeṣẹ́ ìkànnì Jígí Alára bákan náà mo dúpẹ́ lọ́wọ́ amójú ẹ̀rọ mi ìyín Ọláyínká Gabriel àti Sọ́líù Bákàrè tó jẹ́ àmúgbálẹ́gbẹ̀ẹ́ mi orúkọ tèmi náà ni Abbas Taiwo Hassan tí gbòyàn mọ̀ sí Òdútólé lórí ètò yìí ètò wa ìtọ̀sẹ̀ tẹ̀tí ń gbọ́ wa láti òwúrọ̀ ojú tẹ fún wa owó ọdún náà nídìí tẹ̀ náwó lórí láṣẹ Olódùmarè títí ìgbà míì tá a tún pàdé lórí ètò yìí ètò wa ìtọ̀sẹ̀ ó dìgbà mìíràn náà káfíńrè parí mi wọ́n sọ pé àlàáfíà fún yín ó dàbọ̀. ìṣàlàyé ibi àbọ̀ dáná ń bí ni ibi mo ti ń dáná rè tí ọba sówó tí ewé ìfìdí gáàsì ní kò fún náà láìsí ibi ibi mo ti ń dáná nù ibi tí mo sùn. tẹ̀sùn rèé. eléyìí tí ọkàn já yìí èyí tó kàn já yìí pé tí n bá rówó bí n bá lè ṣe. ìlú tẹ́ ẹ mẹ́nubà lẹ́ẹ̀kan kọ́ bàbá. ṣéèlù ó ní. ìlú àtìgbàdégbà lè lù tẹ́hún tá à ń wò yìí. ṣéèlù ìlú yìí ti lé ní 40 ọdún. tó à ń pè ní 40 years. ṣé mo lè lù bàbá. ẹ lè lù nígbà tí èsì yẹn. bàbá ẹ ṣé púpọ̀.
Ètò tó fún ni lóye, ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ó ń dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ó ń dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.